الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد nínú Madarij as-Salikin láàárọ̀ yìí inṣáàlláhu ta'ala ní ìpadà sí yàrá ìkẹ́kọ̀ọ́ èyí tí a bẹ̀rẹ̀ lánàá bí awnillahi subhanahu ibi tí a ti máa bẹ̀rẹ̀ kíkà ọ̀nà ni àkọlé tó sọ pé wa min manazili iyyaka na'budu wa iyyaka nasta'in manzilatil khushu'. Al-Imam Ibn Qayyim al-Jawziyya rahimahullah wọ́n ní nínú ibùsọ̀ ìpele àgbọ́yé àyá Olúwa wa nínú Suratul Fatiha èyí tó jẹ́ pé náà ni à ń yànnàná láti jọ́ àyá tó ní iyyaka na'budu wa iyyaka nasta'in. Ìwọ Allah nìkan la máa jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ̀ nìkan la sì máa wá ìrànṣẹ́ lọ. Àyá yìí wọ́n ní nínú ibùsọ̀ rẹ̀ nínú tá a fẹ́ gbọ́yé lábẹ́ rẹ̀ ọ̀nà al-khushu' olúwa al-khushu' kha shin ain khasha'a inú ẹ̀ náà ló wà. Kí wá ló ń pè ní al-khushu'? Kí náà ń pè ní al-khushu'? Ẹ̀rí nínú ẹ̀kọ́ fiqhu wọ́n sọ yí pé min arkani s-salah nínú orígun ìrun kíkí ọ̀nà ni al-khushu' wà, ìfọkànsí ìfarabalẹ̀ lórí ìrun. Ìta bá ń kírun ká ní khushu', kára wa balẹ̀ dáadáa, kọ́kàn wá sí wà níbi ìrun táǹkì. Wọ́n lẹ́ni tí kò bá ní khushu' lórí ìrun yóò pàdánù láàdá tó pọ̀ nínú láàdá sọ́lá. Báálí tí khushu' bá tán fún pátápátá nínú sọ́lá ti rẹ̀ ó lè mọ́ ní ẹ̀san àwọn yẹn bí tẹ́ kó kéré máa. Al-Imam Ibn Qayyim rahimahullah wọ́n bẹ̀rẹ̀ rán pé qala Allahu ta'ala Olúwa Allah sọ wípé alam ya'ni lilladhina amanu an takhsha'a qulubuhum li dhikrillah wa ma nazala minal haqq. Olúwa sọ wípé alam ya'ni lilladhina amanu sásìkò tí ètò fún àwọn olùgbàgbọ́ òdodo ni pé an takhsha'a qulubuhum li dhikrillah, kí àwọn ọkàn wọn kó wárìrì, ọkàn wọn kó sẹ́rí wá, ọkàn wọn kó balẹ̀ síbi ìrántí Allah. Sásìkò yẹn ò tí ì tó ni kí ọkàn àwọn olùgbàgbọ́ òdodo kó sẹ́rí wá síbi ìrántí Ọlọ́run Ọba Jalla subhanahu wa ma nazala minal haqq, àti kọ́kàn wọn kó sẹ́rí wá síbi t'Olúwa tó sọ̀kalẹ̀ fún wọn tí í ṣe òdodo. Sásìkò yẹn ò tí ì tó ni. Àyá yìí tó bẹ ní Suratul Hadid àyá 16 nígbàtí kan àwọn sàhábí Ànábì Muhammad Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhu tó fẹ́ sọ̀rọ̀ nípa àyá náà. Abdullah bin Mas'ud sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́n tí Abdullah bin Mas'ud sọ. Ó ní ma kana bayna islamina wa bayna an atabana Allahu bi hadhihi al-aya ila 4 sinin. Ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní àlàfo àsìkò tó ń bẹ láàrin gbígba ìsìláàmù wa àwọn tá a jẹ́ sàábé, ẹ má gbàgbé
Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhu nínú àwọn tó ti kọ́kọ́ gba Islam ló wà ní Mẹ́kà. Tá a bá ń ka 1 to 30, Abdullah bin Mas'ud ń bẹ láàrin wọn. Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhu. Ó ní dásìkò tá a gba Islam sí àsìkò tí a yà alam yani lilladina amanu an takhsha'a qulubuhum li dhikrillahi wa ma nazala minal haqqi tó sọ̀kalẹ̀. Tọ́dún ẹ̀dẹ́dà fi ń pè àkíyèsí àwọn torí mu'ataba bẹ́ẹ̀nu àyà yẹn al-mu'ataba ìpàkíyèsí èèyàn ìgbé sí òtítọ́ kẹ gbọ́rọ̀ yìí láti jọ ìní sí òtítọ́ kẹ mójútó rántí ọlọ́ọ̀bá láti jọ ìní. Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhu ó ní kò tí ì ju ọdún 4 lọ tó lè dẹ́dà jalla subhanahu tó fi sọ ayà yìí kalẹ̀ pé àsìkò tí ìtàsìkò tó yẹ kọ́kàn yín kó lẹ̀ síbi ìrántí ọlọ́ọ̀bá ni. Ayẹyẹ Mọ́kà lórí ọwọ́ jalla subhanahu ló ti ń bá wọn olùgbàgbọ́ òdodo wí pẹ̀lú ayà yìí. Mọ́kà tó jẹ́ pé ìgbàgbọ́ lè kókókó lẹ́mìí àwọn mùsùlùmí. Mọ́kà tó jẹ́ wípé àwọn ọ̀tá ẹ̀sìn rọ kiri ká àwọn mùsùlùmí lọ́tún lósì ni. Olúwa jalla subhanahu ó tó wá ń sọ fáwọn olùgbàgbọ́ mẹ́yẹn. Àwọn olùgbàgbọ́ gbà yẹn ìgbà tí ò sí mùnáfìkì láàrin wọn, torí kò sí mùnáfìkì láàrin àwọn mùsùlùmí nígbà táwọn mùsùlùmí bẹ ní Mọ́kà. Wọ́n dé Mádínà ni wọ́n bá àwọn mùnáfìkì àwọn tí wọ́n gbà fún ànábì sallallahu alaihi wasallam, ṣùgbọ́n tí wọ́n ṣe bẹ́ẹ̀ nípa wọn gbà nípara Mádínà ni wọn àti sọ̀rọ̀ ń pa ẹ̀ láwọn ìjókòó tó lọ rí. Tó wọ́n bá àwọn olùgbàgbọ́ òdodo ní Mọ́kà pé alam yani lilladina amanu an takhsha'a qulubuhum li dhikrillah. Ó sásìkò tí tó ní fáwọn olùgbàgbọ́ òdodo kọ́kàn wọn wárìrì, kọ́kàn wọn sẹ́rí wá síbi ìrántí Olúwa jalla subhanahu wa ta'ala. Ìyẹn jọ́rọ̀ Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhu nípa àyà ẹ̀. Wọ́n ní qala Ibn Abbas, Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhuma kúlọ̀ bá yọrù sí bàbá àtọmọ tó jumanul Qur'an, ẹni tó mọ Qur'ani tó dáadáa ní tánàbí sallallahu alaihi wasallam tó sàdúrà fún. Ó ní Allahumma faqihu fi din wa allimhu ta'wila. Olúwa jẹ́ ó gbẹ́sìn yìí yé, jẹ́ ó gbẹ́ ìtumọ̀ Qur'an, jẹ́ ó gbọ́yé. Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhu òun náà wọ́n sọ tó lọ. Abdullah ibn Abbas ó kéré sí Abdullah ibn Mas'ud. Wọ́n sọ fún wa pé Abdullah ibn Mas'ud àwọn àfọwọ́ká sí kanú àwọn àbádìlà li annahu kana akbar minhum jiddan tó kó dàgbà jù wọ́n lọ lọ́jọ́ orí tí ṣe kékeré. Ṣùgbọ́n Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n kà òkú kan àwọn àbádìlà torí wípé Abdullah ibn Abbas ọmọdé ni báyìí ìgbà ìsìláàmù rẹ̀ ó gba ìsìláàmù. Ìkànnà àwọn ọ̀rọ̀ sọ pé ó gba ìsìláàmù lásìkò tí bàbá rẹ̀ Al-Abbas gba ìsìláàmù náà ni. Àwọn kan sọ pé ó ti gba ìsìláàmù ṣáájú àsìkò bàbá rẹ̀ wallahu ta'ala a'lam. Kí ló sọ? Ó ní inna Allaha istabta'a qulubal mu'minin. Ó ní olúwa Allah rí i pé ọkàn àwọn mùmìní, ọkàn wọn lẹ, ọkàn wọn ò tí ì máa ṣe tó yẹ kó ṣe. Ẹgbẹ́ wa ní ọba tó nínú tó lóde. Wa huwa alladhi yattali'u ala qulubil ibad. Ó lẹ́ni tó mọ tó ń lọ lọ́kàn àwọn ẹrú ẹ̀. Ló jẹ́ pé kò gbẹ́rẹ́ nìkan kí wọ́n sọ pé ẹ̀wọ̀n mọ tó lọ lọ́kàn rẹ̀, mo rí pé ò ní class. Wọ́n ò lè rí akẹlẹmọ́rí àwọn àlàmáàtì. Olúwa rí pọ́kàn àwọn mùmìnì lẹ, àwọn mùmìnì ò ṣe tó yẹ kó ṣe. Ọkàn wọn ìgbàgbọ́ wọn ò tì wọ́n lọ síbi tó dáa.
fa'atabahum ala ra'si 13 sana min nuzul al-Qur'an. So wà tó wá di ọdún kẹtàlá gógórí ọdún kẹtàlá tó wá ti ń sọ al-Qur'ani kalẹ̀, Olúwa wá sọ àyà yìí kalẹ̀ láti gíní o, láti ṣe mọ̀ àtàbà wọn, láti pè wọ́n sákèésí wé sásìkò tí ìtú ni tẹ́ẹ̀yẹ̀ kọ́kàn yìí sí kí ni kó lẹ̀ síbi ìrántí Olúwa Ẹlẹ́dàá Jalla Subhana. Àyà wo ni Olúwa qala ta'ala, Olúwa wá sọ yí pé qad aflahal mu'minun, wọ́n ti ṣoríire o àwọn tó jẹ́ olùgbàgbọ́, alladhina hum fi salatihim khashi'un, àwọn tí wọ́n máa nífa ìfarabalẹ̀, ara wọn máa ń balẹ̀ fi salatihim níbi ìrun kíkí wọn, táwọn bá ń kírun ara wọn máa balẹ̀ dáadáa. Ẹ̀rọ àti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pé ìfarabalẹ̀ níbi ìrun kíkí rukunun min arkani sọ̀lá, ìkan àwọn onígun sọ̀lá ni, tó jẹ́ pé tí èèyàn bá lọ pàdánù rẹ̀ ìrun yẹn ò ní dúró. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó ní wọ́n máa san ẹrú lẹ́san ìrun tó bá kí, látara bó bá ṣe fọkàn sí, látara bára rẹ̀ bá ṣe balẹ̀ sí níbi ìrun. Ìdí nìyẹn tánàbí fi sọ fárákùnrin yẹn, arákùnrin tí ó wọ mọ́sálásí láyé Ànábì sallallahu alayhi wa sallama tó kírun wàràwàràwàrà, tó wá kírun tán tó lọ bá Ànábì sallallahu alayhi wa alihi wa sallam wa sallama alayhi, tó sálámà sí Ànábì, tánàbí ni wa alayka salam, mo dá sálámà tí ẹ náà padà, irji fasalli fa innaka lam tusalli, padà lọ túnú rẹ̀ kí, rúgbò sí kí ni ó tí kírun. Ànábì dá padà tó lọ tún rẹ̀ kí. Ó ṣe bẹ́ẹ̀ lálákọ̀ọ́kọ́, ó ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́kejì, ó di ẹlẹ́ẹ̀kẹta, Ànábì tó dá padà tó tó wá sọ tó ń bá kí nígbàgbà wà Ànábì òjíṣẹ́ Ọlọ́run, tí ń bá kírun yìí nígbàgbà mi ò lè kí dáa jù báyẹn lọ. Ànábì tó wá kọ nírun kíkí sallallahu alayhi wa sallam. Ànábì tó wá sí kí ni o bá kírun ìrìdì Khalad ibn Rafi, àbí Khalad ibn Rafi nínú ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ àwọn àfà, wọ́n ní Khalad ibn Rafi arákùnrin yẹn lórúkọ ìjẹ́, apá mi náà àwọn àfà sọ pé Khalad ibn Rafi kan àti sọ̀rọ̀ ń pa ẹ̀ pátá ń sàlàyé sífàtù salati nàbí pátá dí abala yẹn tẹ́ bá rántí, wal ilmu inda Allah. Kí láwọn fà wẹ́ ni pé Ànábì ń dá arákùnrin padà kó lọ tún rẹ̀ kí dáadáa, látara kí ni o para rẹ̀ balẹ̀, àrùn balẹ̀. Àwọn èèyàn mọ̀ kírun lónìí, ó mọ̀ kí fìrìfìrì, pàápàá jùlọ àwọn tí ìbá jàmá, ẹ̀rí lára ọlá tó ń bẹ fún jàmá nìyẹn, wíkí ẹ mọ̀ kírun jàmá, sẹ́yìn tó bá kírun jàmá ara wọn wà balẹ̀ lórí sọ́lá. Ẹni tó wà kí kírun jàmá tẹ́ndẹ́sì bí yóò kàn kírun gbìdìgbìdì, tẹ́ndẹ́sì yẹn ti háì jù, rẹ́dà kó ṣàánú tó kábọ̀ farabalẹ̀ dáadáa tàbá kírun wa, ká kírun wa ká salati muwaddi'in gẹ́gẹ́ bí ìrìn tó ń dágbére fáyé. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam yóò mọ̀ sọ fáwọn mùmínì pé salli salata muwaddi'in, kírun bẹ́ni tó ń dágbére fáyé. tó gbé nǹkan la máa kí láàrin kí mímọ̀, ìrun kan láàkì àní kí mímọ̀ lẹ́yìn ẹ̀, á kírun kan àwọn ọmọ ti kú, àsìjọ kí ara ń sáré ní o, àjọ kí Magrib, àjọ kí Magrib ní o, àjọ kí ṣáì, àsìjọ kí ṣáì lálẹ́ àná ní o, àjọ kí ẹ̀rọ àṣùbà, irú kalamọ́ kíta ní kí mi abẹ́lẹ̀ ọ̀dẹ́dà kó mú wa dúró. tí ó lè náà ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ al-khushu' ní báàbù tá a wà yìí, bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ khushu'. Al-khushu' ó pẹ̀ka, tẹ́bá fọkàn bá mi lọ, ó pẹ̀ka báyẹn. Ẹ̀ka alákọ̀ọ́kọ́ ní ṣe pẹ̀lú ìjẹ́kọ̀ọ̀kan wárìrì síbi ìrántí Ọlọ́run, ìjẹ́ kí ọkàn máa bẹ̀rù Ọlọ́run, at-taqwa
taqwal qulub kí ọkàn wa níbẹ̀rù Ọlọ́run kó jẹ́ pé ara láàfin máa hàn kòròfúlárí àti ara ó dàbẹ́ ní kó ń bẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n inú yẹn ò bẹ̀rù Ọlọ́run mélòó àwọn èèyàn tó jẹ́ pé tẹ bá rí ara wọn ẹ rò pé olùbẹ̀rù Ọlọ́run ọba ni wọ́n ṣùgbọ́n inú wọn ikùn wọn Ọlọ́run ò bẹ̀rù Ọlọ́run so a gbọ́dọ̀ jẹ́ kí kùṣọ́ ó wà nínú ọkàn wa awwalu shay ìkàlá kọ̀ọ̀kan nìyẹn ẹ̀ka ẹlẹ́ẹ̀kejì níbi tá a bá ń ṣe ìjọsìn pàápàá jùlọ àsọlá ká farabalẹ̀ dáadáa ká bá farabalẹ̀ kírun wa sílẹ̀ náà ni kẹta fẹ́ mọ ìyẹ̀wò ní bábù yìí bókàtà ẹ̀jẹ̀ pé ọ̀rọ̀ wa yóò máa lọ síbi tá alákọ̀ọ́kọ́ yẹn jù bá ohun gangan ló borí jù níbí ipe ká jẹ́ kí ọkàn wa sí lọ́wọ́ ẹ fọkàn sí lọ́wọ́ ẹ jẹ́ ká fi ọkàn wa sí Allah ẹ jẹ́ ká fi ọkàn wa bẹ̀rù Allah kó má jẹ́ rí pé ara wa lásán ni wal ilmu inda Allah wa sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh